ṣe fẹ́ bẹ̀rẹ̀ mo ti hàn. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, good evening, good evening, everyone. You're welcome, you're welcome, you're welcome. Please help me share. Share. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, good evening, good evening, everyone. Ẹ̀kálẹ́ o. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin. Good evening, everyone. I welcome you to tonight's program. Help me share. Share. Hallelujah. Good evening, Elijah. How are you? God bless you. Hallelujah. Hallelujah. Oh.
Nìkan lárẹwà tí ọkàn mi fẹ́, òun nìtọ́nà ìgbàlà ìràwọ̀ òwúrọ̀. Nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà. Ó ní kí n kànìyàn nílé òun lórí. Òun nìtọ́nà ìpàdé ìràwọ̀ òwúrọ̀. Òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Ogbere o, hallelujah. Good evening, everyone. I welcome you. Welcome to Sanitizing CCC. Help me share and invite your friends. Hallelujah. Nǹkan kan o. Nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Olúwa nìkan ló lè gbà wá. Ọlọ́run ọba ṣàánú wa. Olùjọ mímọ́ á ṣàánú gbogbo wa o. Elédùmarè á ṣàánú èmi àti yín o. A ní bọ́ sójú ọwọ́ ẹlẹ́rù burúkú ní sọ̀sẹ́kùlé wa o. Lórúkọ Jésù Kristi, ìmọ̀ olubi oníṣẹ́ lórí wa. Ẹ káàbọ̀ sórí ètò. Màámi owó ni mò ń kó, ọlá ni mò ń kó. Ẹ jẹ́ kí n lo orin yìí fún ẹni yìí. Nítorí ó bá lọ. Amen. Ẹni dẹ̀rù lẹ́rù ń tọ̀ lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbé. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́ èmi arógò lò. Ẹni dẹ̀rù lẹ́rù ń tọ̀ lẹ́yìn. Ẹni tó dìrù lágbè. Ẹni bá dẹ̀rù ọ̀ràn lágbè. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́ láyé màrógò lò. Lèmi o. Ẹni dẹ̀rù lẹ́rù ń tọ̀ lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbé. Ẹni bá dẹ̀rù ọ̀ràn. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́ èmi arógò lò. Ẹni dẹ̀rù lẹ́rù ń tọ̀ lẹ́yìn. Ẹlẹ́rù ni ó gbé. Ìṣẹ̀dá mi kò ní gbàgbọ́ èmi arógò lò. Àbámọ̀ nígbẹ̀yìn òṣìkà, ewé ojú omi kì í nísinmi. Kòtò tí a máa nígbẹ́ fún
Mọ́dékáì fúnra ara rẹ̀ ló kó sí. Òun ló padà kó sí fúnra ẹ̀. Ẹni fìra ẹ̀jìn torí mi. Àjẹká àbámọ̀ sẹ́mi ara ẹ̀nu lórúkọ. Ọ̀tá tó lé mi lórúkọ Jésù fúnra ara rẹ̀ lápára rẹ̀. Àmì ó gbàgbọ́. Ẹlẹ́rù lẹ́rù tọ́lẹ́yìn. Ẹlẹ́rù ni ó pé. Ẹni bá rò fi rò mí. Ṣẹ̀dá mi kò ní òníjọ́ nílé ẹ̀ lọ́rọ̀ Olúwa. Yọkọlú kò wá tán bí mo jọba lórí wọn. Olúwa ló mú mi. Ọ̀tá mi àtòkò òròkòdókò tó lórúkọ Jésù. Ọ̀tá mi ò ní níbùdó. Ilẹ̀ dídá ní pọ̀ rẹ̀. Alájọbí nípa ayé kan tó dalẹ̀. Ẹni bá ròbí sí mi sáyé mi. Apàṣán kò fún Olúwa tí ń bẹ̀sẹ̀. Ẹni bá dẹ̀rù ọ̀ràn lágbèrè. Ẹlẹ́rù ni ó gbé. Ìṣẹ̀dá mi kò ní gbàbọ̀dé òtọ́ sí mi lórúkọ Olúwa. Ẹni dẹ̀rù lẹ́rù tọ́lẹ́yìn. Ẹlẹ́rù ló máa gbé. Ìṣẹ̀dá mi kò ní gbàbọ̀dé. Àwọn náà máa gbé torí màrógo tèmi lò. Àwọn ni wọ́n ṣe kíni. Àwọn ni wọ́n gbé sílẹ̀. Ohun tó gbé sílẹ̀ fúnra wọn náà máa gbèrú láṣẹ Ìdùmarè. Ẹ jẹ́ ká lọ kọrin tó ní flavour. Ìmísí ọ̀run lówó sọ̀kalẹ̀. Wálé wá. Àmìlẹ́sì rẹ̀ ó yá bá wa sọ̀rọ̀ rẹ̀. Ìmísí ọ̀run jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Ẹ wọlé wá. Àmìlẹ́sì rẹ̀ ó yá bá wa sọ̀rọ̀ rẹ̀. Àrá sọ̀bọ̀ òun yọ gbogbo ayé mi títí ológun ládé o. Mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀rọ̀ bàbá táwọn yìí ti ṣiṣẹ́ rí. Ìwọ lọba tó pé Mósè. Ìwọ ló rán daughter of Zion níṣẹ́. The only evangelist that has no frontier. Daddy, ènìyàn kọ agbára rẹ̀ mà ní. Bàbá jọ̀wọ́ wọlé wá. Àmìlẹ́sì rẹ̀ ó yá bá wa sọ̀rọ̀ rẹ̀. Ìbàrẹ̀ o Ọlọ́run àwọn kérúbù. Ìbàrẹ̀ o Ọlọ́run gbogbo àgbáyé. Ìbàrẹ̀ o Ọlọ́run dọ́sà ọ̀sàyọ̀. Ìbàrẹ̀ Ọlọ́run tó rán mi níṣẹ́. Ìbàrẹ̀ o Ọlọ́run àwọn kérúbù. Ìbàrẹ̀ o Ọlọ́run gbogbo àgbáyé. Ìbàrẹ̀ o Ọlọ́run dọ́sà ọ̀sàyọ̀. Ìbàrẹ̀ o Ọlọ́run tó rán mi níṣẹ́. Ọ̀rọ̀ ìmísí látọ̀run sọ̀kalẹ̀ wá. Ìbàrẹ̀ o Ọlọ́run àwọn kérúbù. Ìbàrẹ̀ Ọlọ́run gbogbo àgbáyé. Ìbàrẹ̀ o Ọlọ́run dọ́tà ọ̀gáyọ̀. Ìbàrẹ̀ Ọlọ́run tó rán mi níṣẹ́. Ìbàrẹ̀ o Ọlọ́run àwọn Ìbàrẹ̀ o Ọlọ́run gbogbo àgbáyé. Ìbàrẹ̀ o Ọlọ́run dọ́tà ọ̀gáyọ̀. Ìbàrẹ̀ Ọlọ́run tó rán mi níṣẹ́. Ìmísí ọ̀run jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Wọlé wá. Àyà tẹ̀kọ́ ọ̀rọ̀ kàkàkà sọ́dọ̀ mọ́ bí àlà. Ọ̀rọ̀ ìmísí yàgbọ́nà yàgà mọ́ bí júra ọ̀dàlà fọ́nà tẹ́ ọ̀kà mọ́ bíra. Ìmísí ọ̀run jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Wọlé wá. Ìmísí ọ̀run jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Wọlé wá. Àmìlẹ́sì rẹ̀ ó yá bá wa sọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ìmísí látẹnu Olúwa tó yí ọba tún là gbéra nílẹ̀. Ètò ti yá lọ́sẹ̀ ó yá ló gbéra nílẹ̀. Bá wa sọ̀rọ̀ rẹ̀. Dàbàrà jíra mọ́ bíra ṣẹ̀dá. Látètè kan ṣe ní ọ̀rọ̀ wa ò ṣe é gbọ́. Ọ̀rọ̀ ìmísí ń bẹ lẹ́nu àwọn tí ó yan. Látètè kan ṣe ní ọ̀rọ̀ wa ò ṣe é gbọ́ sẹ́. Ọ̀rọ̀ ìmísí ń bẹ lẹ́nu àwọn tí ó yan. Wá bá wa sọ̀rọ̀ rẹ ọlọ́mọ plenty. Bá wa sọ̀rọ̀ rẹ ọba tula dálítì. Lady Paul gbéra nílẹ̀ ètò ti yá. Daughter of Zion gbéra nílẹ̀ bá wa sọ̀rọ̀ rẹ. Ìmísí ọ̀run jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Ẹ wọlé wá.
ìmísí ọ̀run jọ̀wọ́ sọ̀kalẹ̀ o. Wọlé wá adúlẹ̀tì rẹ̀ ó yá bá wa sọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ìmísí látẹnu Olúwa tó ní ọba tó lágbára nílẹ̀. Ètò ìyá Zion gbéra nílẹ̀ bá wa sọ̀rọ̀ rẹ̀. Wàrà kan náà yà sọ̀rọ̀. Àlà àpárátà ọ̀dà mọ̀ bí ayé kára. Ìmísí látọ̀run ìkeje sọ̀kalẹ̀ wá fẹ́ yọ. Agbára bí ti gbani ni mo fẹ́. Agbára bí ti gbani wá dé wọ̀ mí. Agbára tí ò ṣe gbá mú fúnṣú àti ìyàjẹ́. Agbára bí ti gbani wá dé wọ̀ mí. Agbára bí ti gbani ni mo fẹ́. Agbára bí ti gbani wá dé wọ̀ mí. Agbára tí ò ṣe gbá mú fúnṣú àti ìyàjẹ́. Agbára bí ti gbani wá dé wọ̀ mí. Agbára ńlá tó pé wọ́n Èlíjà tó fi pé lọ́sàkálẹ̀ bàbá yàrá ó ṣẹ̀dá dandan. Mo fẹ́ agbára Ọlọ́run mo máa mi bẹ̀bẹ̀ o. Mo fẹ́ agbára Ọlọ́run mo máa mi bẹ̀bẹ̀ o. Ṣebí wọ́n ló ró ọlọ́mọ pẹ̀ǹtì agbára. Agbára bí ti gbani ó yá dé wọ̀ mí. Kí n bá lè rí ògolo lọ́dún tá a wà yìí. Agbára bí ti gbani. Agbára bí ti gbani ni mo fẹ́. Agbára bí ti gbani wá dé wọ̀ mí. Agbára tí ò ṣe mú fúnṣú àti ẹ̀jẹ̀. Agbára bí ti gbani wá dé wọ̀ mí. Ìmísí ọ̀run sọ̀kalẹ̀ o. Ọlọ́mọ plenty fẹ́ bá wa sọ̀rọ̀ rẹ̀. Ìmísí ọ̀run ẹ̀ sọ̀kalẹ̀. Ọlọ́mọ plenty fẹ́ bá wa sọ̀rọ̀ rẹ̀. Àyàkọ́nà yá sẹ́ẹ̀bù báyà wá ẹ̀fà làwà. Ìmísí ọ̀run ẹ̀ sọ̀kalẹ̀. Ọlọ́mọ plenty fẹ́ bá wa sọ̀rọ̀ rẹ̀. Lórí la tẹ́tẹ̀ kan ṣe ni ọ̀rọ̀ wa pẹ̀lú Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ìyá ọ̀sẹ̀ náà bú bá faraka. Ìmísí ọ̀run ẹ̀ sọ̀kalẹ̀. Ọlọ́mọ plenty fẹ́ bá wa sọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ mi yá àlà wá mọ́ mi ní ìyá sẹ̀rá. Àlàwà ní ìṣàwàlà wá mọ́ mi ní ìyá àlà. Hallelujah, hallelujah, hallelujah. Gbogbo wa ẹ kálẹ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò. Good evening. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Alágbára lórí alágbára, ìmọ́lẹ̀ tí borí òkùnkùn mọ́lẹ̀. Ọ̀ràn ọmọ oníṣẹ́ fàyàtì, ọba tó ń dojú ti àwọn olubi ènìyàn. Hallelujah. Mo kí gbogbo yín pátápátá. Ẹ máa o Daddy DRS, good evening. Olúfowóṣe, olùṣọ́, ẹ̀yin náà yọjú. Ẹ kálẹ̀ gbogbo yín pátápátá. Festus tí Olúwa ni. Bẹ́ẹ̀ ni tolúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sí. Bẹ́ẹ̀ ni tolúwa ni ọ̀rọ̀. Ọ̀rọ̀ tí gbé ọ̀rọ̀ mì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Ọba tó fún mi ní oore ọ̀fẹ́ láti wá ní àṣálẹ́ yìí, láti wá bá wa sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lábẹ́ bó ti hùn kòkòrò tó. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè fún ẹ̀mí mi tí Olúwa dá sí. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ẹ̀mí gbogbo wa tí Olúwa dá sí. Gbogbo ẹ̀dá tó mọṣẹ́ òkùnkùn kó má ṣe dòṣùpá lóró, torí èní la rí o yàrá bí ló mọ̀la. Ayé mi àtòrò mínímíní. Ayé mi àtòrò. Oníkọ̀tá mi máa fọwọ́ ara wọn ṣera wọn ní lórúkọ Jésù. Lábẹ́ bó ti wù kí ẹ pọ̀ tó, ẹ lè pọ̀ tó yọ̀rìn etí òkun ó ṣèwọ̀. I'm your host, Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty, Lady Evangelist that has no frontier. Today is the 9th of August 2025. And the time here is 8:32. Maybe it's not in Europe. I'm not in Europe.
Ta ló mọ̀ bóyá Nàìjíríà ni mo wà, ẹ má worry. Ẹni tí mo bá yọ sí wúrẹ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run aláàbò ní Góṣẹ́nì kó máa fi ààbò ẹ̀ bò gbogbo wa. Orí wa ò ní burú, àyà wa ò ní gbèdìdì. Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé ìtẹ̀lẹ̀ wa ó ń bí òun nínú onítọ̀hún kó máa jẹ̀sọ́fín ayé ní orúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Gbogbo ẹni tó bá gbógun ti iṣẹ́ ìránṣẹ́ mi, ti iṣẹ́ ìránṣẹ́ yín ní orúkọ Jésù, kòtò tí Ámánì gbẹ́ sílẹ̀ fún Mọ́dékáì fúnra rẹ̀ ló kó sí. Gbogbo ẹni tó bá gbẹ́ kòtò òbí lórí èmi Olúwatóyìn ó máa kó sínú ẹ̀ ní tọmọtọmọ. Ẹni tó bá ní pé òun fẹ́ daṣẹ́ ìránṣẹ́ mi láàmú, ogun ọ̀run á bá mi dà láàmú. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi àti bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tèmi lórí YouTube. You've been so wonderful to me. Please subscribe to my YouTube channel. Ẹ bá ti tẹ Ọlọ́mọ Plenty. Ẹyẹ méjì kì í jẹ́ chicken, èmi ọmọ yín kan ṣòyí náà ni. Ètò tá a mú wá fún wa ní àṣálẹ́ yìí, ọlọ́gbọ́n ló lè yé, ọ̀mọ̀ràn ló lè mọ ẹsẹ̀ ijó náà. You have to be with me in spirit. I might surprise you in my deliberation one way or the other, but don't be surprised. You know me. I say blessed Sunday to each and every one of us. In Christ Jesus' name, amen. Well, tonight's program is one of many unbelievable things going on in our fold. You've seen my brother that is there. But may Jehovah Almighty forgive, sanctify, and shield us from spiritual frenemies in this CCC fold, in our going out and coming in Jesus' name. Olórin yẹn kọrin yẹn. Ó ní báwo ló ṣe kọrin yẹn. Ẹ jẹ́ kí n mú lágbèdè méjì. Ó ní ọ̀tálé ló ń bà mí lẹ́rù. Ọ̀tálé dàbí eṣinṣin tó bà lé kinní àbí yànmùyànmù tó bà lé kinní. Tó bá gbà púpọ̀ inú àrùn ẹ. Ohun tó ń lọ nínú ìjọ mímọ́ OGUN tí ọ in the Christian fold ó kọjá bẹ́ẹ̀. Mo máa ń sọ, mo ní major problem ta ní Nàìjíríà. Mo ní religion ni, especially we that we call ourselves Christians. A dẹ̀ pé ìjọ aláṣọ funfun, particularly Celestial Church of Christ, a pè ní ìjọ ìkẹyìn tó máa wẹ ayé mọ́. A dẹ̀ ní ìfẹ́ lóhun náà ké ẹ jẹ́ ká lò fẹ́. Ṣùgbọ́n èmi ò wá ti rí ibi tí ìfẹ́ tó ti ń di bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀. Mo ti rí wọ́n tó ti ń tamper pẹ̀lú Facebook eléyìí náà. Bára ayé yan mí jẹ kò lè wọ. Bára ayé yan mí jẹ kò bí mi nínú. Ẹ ti ṣèyí sí Mẹ́sáyà tó rán mi wá sáyé. Tẹ́ bá ṣèyí súngí tutù èmi igi gbígbẹ ńkọ́. Mo gbẹ́kẹ̀lé Kristi ọba tó lẹ̀san ohun gbogbo. Bára ayé yan mí jẹ kò lè wọ. What we are about to debate on tonight is about the video to viral. Well, maybe I should play it to remind us. I think most of us will know the brother that is there.
Hallelujah. Iṣẹ́ ìránṣẹ́ wa ò ní bàjẹ́. Ayé ò ní mú wa. Bẹ́ẹ̀ ni orin òun là ìyá mi gbére o, ọmọ Olúwẹ̀hún. Ó ní ilé ló ti bá lọ, ẹni tó lọ sájò tí ó dé. Ọ̀tá òde tó bá mi àbá ẹ̀jà wá ti mọ̀. A ti fẹjọ́ ẹ̀sùn fẹ́ni tó lè sọ fún ẹ. Ọ̀tá alẹ́ ló ń bà mí lẹ́rù o. Bí eṣinṣin tó bá lè kíní ni o, ó ṣòro mi ò fẹ́ sọ ni o. Bí eṣinṣin tó bá lè ní lẹ́pọ̀n ni o, ó ṣòro pa àti ó bá gbà púpọ̀. Inú àrùn ẹ. Bọ́lọ́run bá ń fìwà wọn dá wọn lẹ́jọ́, kan jọ̀wọ́ kan má fi kanra mú wa. After this particular ISO video, after its coming out, it became a big shock to the Olùṣọ́ it's concerned, and it's all over tabloids. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún kinní kan. Ẹ̀mí mímọ́ lọ́jà fún mi níbi ìyànjẹ. Ẹ̀mí mímọ́ lọ́jà fún mi níbi ìyànjẹ. Ibi tí wọn kò ti gbọ́ tẹnu mi o. Tán fèké dá mi lẹ́jọ́. Ẹ̀mí mímọ́ lọ́jà fún mi níbẹ̀. The Olùṣọ́ came out with an apology, video. The man could not explain exactly what happened. I myself have already called him names. He could not explain what really happened. It didn't go down very well with me. I did not accept his apology. Maybe as a woman, but my people. Nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni yìí ní wákàtí yẹn ó ju ọgbọ́n orí wọn lọ. Èmi àti ènìyàn mi mo ní a gbọ́dọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni yìí gangan. A lọ sínú àdúrà nínú ẹ̀mí. He didn't know what happened. Many people call him names. I did too. But may Jehovah Almighty have mercy on each and every one of us. Ọlọ́run kó dáríjì wá. Ohun tó ṣẹlẹ̀ sí ọkùnrin yìí ní orúkọ Jésù Kristi kò ní ṣẹlẹ̀ sí mi, kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ mi, kò ní ṣẹlẹ̀ sí gbogbo àyíká àtàyídà mi, kò ní kálukú di tiẹ̀ mú, kò ní kálukú sọ tiẹ̀. Ohun tó ṣẹlẹ̀ sí ọ̀gbẹ́ni yìí kì í ṣe nǹkan ojú lásán. It was a spiritual battle, spiritual warfare out of jealousy. And the lady used was just an innocent lady as well. She was used to make this man stumble. I don't know him. I think his name is Olakunle àbí Adékúnlé kíní kan Kúnlé ṣá. Inú fídíò tó sọ̀rọ̀ yìí náà ni mo ti gbọ́. Nǹkan tó ṣẹlẹ̀ sí, nǹkan tó lè parin àjò èèyàn, tó lè parẹ́ pátápátá ni ẹ̀sìn burúkú. Ṣùgbọ́n ògo Ọlọ́run á farahàn ṣáá ni.
mà ṣe o ẹ jẹ́ ká máa fura ẹ fura ẹ fura ẹ fura pàápàá jùlọ ẹ̀yin bàbá mi nínú Olúwa ẹ̀yin wòlíì ẹ̀yin olùṣọ́ àjàrà ohun tó ṣẹlẹ̀ ìjà ẹ̀mí ni ìjà àwọn àgbà ìkà kan tí wọ́n kóra wọn jọ àwọn kan tí wọ́n kóra wọn jọ wọ́n fẹ́ balẹ̀ ọyẹ́ ọmọkùnrin yìí jẹ́ àníṣe ẹ̀sìn tí wọ́n fi ọmọkùnrin yìí ṣe ní orúkọ Jésù Kristi kò ní ṣẹlẹ̀ sẹ́mi Olúwatóyìn lórí iṣẹ́ ìránṣẹ́ mi kó ní kálukú sọ tiẹ̀. ẹ jẹ́ ká gbọ́ apology tí wọ́n ṣe. hallelujah 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 ẹ káàárọ̀ ẹ̀yin ará mi nínú Olúwa orúkọ mi ni Olùṣọ́ Adékúnlé tí wọ́n post picture ẹ̀ tó ti go viral nínú social media. Mo bẹ̀ yín wípé àṣìṣe tó ti ṣẹlẹ̀ tí kò ṣe pé bí mo mọ̀ọ́mọ̀ ṣe ṣùgbọ́n kí ni mo fẹ́ sọ ju pé mo bẹ̀ gbogbo Celestial worldwide wípé kẹjọ kẹ dáríjì mi nítorí pé kì í ṣe wípé bí mo mọ̀ọ́mọ̀ ṣe iṣẹ́ mo fẹ́ ṣe fún olóyún náà obìnrin tá à ń sọ yìí olóyún ni gẹ́gẹ́ bí nǹkan tí mo rí mo fi ní kó fún mi ní àmọ̀rè tí mo fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ìgbà tí máa débẹ̀ kí Ọlọ́run kó ṣàánú wa so ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ilé mo yíra ọ̀tún mo yíra òsì wípé àṣìṣe yìí ń kọ́ kẹjọ kẹ dáríjì mi kẹ dáríjì mi kẹ dáríjì mi Kristi tèmi àti ń jọ ń sìn Ọlọ́run májẹ̀mú tèmi àti ń jọ ń pè mọ̀ wípé kì í ṣe wípé bí mo ní anything specially attached to what happened ṣùgbọ́n Ọlọ́run májẹ̀mú òun ló mú gbogbo ló sì lè ṣe ohun gbogbo òun ló mọ òótọ́ tó wà nínú ẹ̀ nítorí ẹ̀ náà mo fi bẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ ṣe gidi gan. ẹni yóò mọ nǹkan tó ṣẹlẹ̀ ayé ò ní mú wa ayé ò ní dè wá páńpẹ́ ayé ò ní mú wa wọ́n dẹ páńpẹ́ sílẹ̀ fún láti ara ọmọbìnrin yẹn kíní yẹn it was kì í ṣe pé ọmọbìnrin yẹn wọ́n plan ẹ̀ pẹ̀lú ẹ̀ ṣóyé wa ọmọbìnrin yẹn gan fúnra rẹ̀ she didn't know but she was used as a vessel of destruction to destroy this particular man. Gbogbo nǹkan tó bá wá sórí social media you know me o mi ò lọ́rẹ̀ẹ́ mi ò dẹ̀ lọ́tà páńpẹ́ ayé ò ní mú wa ní orúkọ Jésù gbogbo ẹ̀yin wòlíì òtítọ́ àti òdodo tẹ́ ẹ ṣe iṣẹ́ òtítọ́ àti òdodo nínú ìjọ mímọ́ páńpẹ́ ayé ò ní mú yín lọ́kùnrin lóbìnrin páńpẹ́ ayé ò ní mú yín ẹnikẹ́ni tó bá lóun fẹ́ fi páńpẹ́ ayé mú yín ó máa yí padà ó máa fi di ògo fún yín ni láṣẹ Ìdùmarè á dẹ̀ rí bẹ́ẹ̀ fẹ́mi náà fún ara mi mi ò mọ ọmọkùnrin yìí rí o mi ò mọ ọmọbìnrin yìí rí o mi ò mọ parish tó ti ṣẹlẹ̀ o ẹ rí i pé tẹ bá lọ sórí wall mi mo gbé síbẹ̀ mo ní justice for CCC altar ṣùgbọ́n nígbà tí when it got done on me mo rí i pé páńpẹ́ ayé ni páńpẹ́ ayé ò ní mímí àti yín we need to checkmate lot of things lot of situations
àmọ́ pé àwọn kan wà o tó jẹ́ wípé àmọ̀ọ́mọ̀ ṣe ni o. Ṣùgbọ́n in this situation báwo ló ṣe lè ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? A gbọ́dọ̀ máa check nǹkan spiritually. Tá bá fi ara ṣe díẹ̀, ẹ tún jẹ́ ká tún fi ẹ̀mí tọrọ darí ẹ̀ díẹ̀ nítorí nǹkan ẹ̀mí leléyìí. Wọ́n ní tẹ́ páńpẹ́ obìnrin fún yín. Obìnrin, mo tún wá gbà ládùúrà fẹ́yìn náà pé ayé ò ní fi yín ṣe páńpẹ́ láti bà tèèyàn jẹ́. Kò ní ṣẹlẹ̀ sẹ́mi Olúwatóyìn ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀. Ayé ò ní lò mí láti fi bà tèèyàn jẹ́. Yes, he acted wrongly, but it was a deep spiritual attack from the pit of hell of prophets like himself. Ìjọ mímọ́, ọmọ ìjọ mímọ́, ẹ̀rù yín tó bà. The Bible says nínú ìwé Lúùkù orí 17 ẹsẹ̀ 1, ó ní kò lè ṣe kí ohun ìkọ̀sẹ̀ kó má sí, ṣùgbọ́n ègbé ni fún ẹni tó ti pasẹ̀ rẹ̀ wá. Mo gbà ní àdúrà, mo sú níre, mo wú níre fún ìwọ arábìnrin yìí pé ò ní ṣègbé nítorí pé a lò ẹ́ láti fẹ́ fi gbé ènìyàn kan ṣubú, láti fi ba orúkọ ẹ̀ jẹ́. Oyún tó wá wà lára ẹ kò ní domi. Ṣé rí ọ̀gbẹ́ni yẹn, wọ́n sìn débẹ̀ ni ayé ò ní sin èmi àti yín débi tá ti máa lọ parun. Débi wọ́n ti máa dójú tì wá. They followed him there, they monitored him there nítorí pé kíni èèyàn kan tó ní spirit tèmi yìí náà ni. Ó ṣe jóhun nìkan, ó ṣe jóhun nìkan, ó ṣe jóhun nìkan, and this man is a very young man. Ṣé dẹ̀ mọ̀ wípé gbogbo wa la ní májẹ̀mú tá bẹ́lẹ̀ dá wa dá pẹ̀lú iṣẹ́ ìrìn àjò wa. Ó bá Ọlọ́run ẹ̀dá májẹ̀mú pé bí iná bá ń jó èmi ó tẹ̀lé Jésù. Ó lóun ò ní mú nǹkan mọ́ nǹkan. Wọ́n pè é, wọ́n fà á, gbogbo nǹkan ni wọ́n ti fi ṣe. Bí ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn. Ṣùgbọ́n ẹni tá a ti yọ sọ́tọ̀ ni fún ìdìde àti ìṣubú ọ̀pọ̀ ènìyàn. Ó dẹ̀ ń gbé ọ̀pọ̀ ènìyàn ṣubú. Ohun tó yẹ kí wọ́n ṣe lójú tí wọn, ó ń gba kọ́sítọ́mà wọn. It's very wrong kó máa pe, kí wòlíì máa pe ẹni tó bá wá sọ́dọ̀ ẹ̀ ní kọ́sítọ́mà. Wọ́n máa ń lo òyìnbó kan, kí ló òyìnbó tí wọ́n ń lò yẹn? Téèyàn bá lọ sọ́dọ̀ wọn. Wọ́n á ní kíláyẹ̀ǹtì. Prophet, you cannot have a client. You have a patient. Aláìsàn. Tí Olúwa lè ti pàṣẹ ohun tó gbélé ẹ lọ́wọ́ tó fi sí ẹ ní àgọ́ ara, àṣẹ tó fi sí ẹ lẹ́nu tó lè fi wo ẹni yẹn sùn kúrò nínú làásìgbò ayé. Lójú yín ó ń gba client yín. Lójú yín nǹkan tó yẹ pé kó charge lé ọ̀fẹ́ ló ń ṣe. Ẹ wá wọlé mi lọ́fẹ̀ẹ́ ní bàbá fún mi. Tí bá mi ṣe shopping dé ńgbà mi báyìí mo lè ra material 500,000. Mo lè ro ní tí gbogbo inú ilé máa kún lóríṣìí, máa ra herbal treatment, máa ra oríṣiríṣi perfume, máa ra aṣọ, máa ra àmùrè, máa ra gbogbo ẹ̀. Kì í ṣe pé bóyá mò ń tà wọ́n náà pàṣẹ. Mélòó ni mo tà nínú gbogbo nǹkan tó wà nínú ilé mi? Kí má ti gbọ́ pé nǹkan ń ṣe ẹni, máa send ẹ̀. Why calling patients
aláìsàn, ẹni tí ara ẹ̀ ò dá, why calling them your clients? Lójú yín ọmọkùnrin yìí ń gba clients lọ́wọ́ yín. Ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣe fún wọn ọ̀fẹ́ ló ń ṣe. Ẹ wá gbógun tì nítorí pé ẹni kó wá darapọ̀ mọ́ ẹ̀yin kan. Mo lè dárúkọ yín o. Mo lè dárúkọ yín o. Torí ẹ̀ tẹ́ bá fẹ́ bà tọmọ ọlọ́mọ jẹ́ báyẹn kúkú mọ̀ kọ́nàjọ́gbọ́n ni mí. Mo lè dárúkọ yín. Ṣùgbọ́n nítorí ààbò ọmọkùnrin yìí ó ṣe pàtàkì ó ṣe kókó, ẹ̀mí ẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó, mi ò ní dárúkọ yín. Ṣùgbọ́n gbogbo yín pátápátá lẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ mi Olúwatóyìn ni mo sọ bẹ́ẹ̀. Àfi tẹ́ ẹ bá jí lọ́jọ́ kan tẹ́ ẹ bá bómi ṣe lókù. Wọ́n tẹ̀lé débẹ̀ yẹn ni. Ayé ò ní tẹ̀lé wa lẹ́yìn láti bà tiwa jẹ́. I just pity that lady so much. Ara ẹ̀ ní àrò yẹn ló ti gbà ṣiṣẹ́. For that moment, for that few seconds, he was not there. He got carried away. Bí pé kóbìnrin reach orgasm ni, you go crazy for few seconds. You are not yourself because you reach that level of madness. I'm talking about enjoyment madness. Tó jẹ́ pé ìwọ gan wà mọ̀ pé yes, ọmọkùnrin yìí ṣiṣẹ́ lára ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin méjì yẹn nìyẹn. Ayé dẹ̀ yí nǹkan padà, ẹ dẹ̀ sọ di olóbìrípo, ìkà ni yín o. Ìkà ni yín o. Ẹ dẹ̀ fún ní madness few seconds. Ẹ wá wọnú àgọ́ ara ọmọbìnrin yẹn. Ẹ wá jẹ́ kọ́ ọmọbìnrin yẹn kó bẹ̀rẹ̀ sí ní feel. Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó lè di májẹ̀mú, ó lè di life oath. And it must be broken. Olagbeni, if you are watching me, you are free to call me. I will tell you one or two things. But I will say maximum here. Because I don't want kí n ṣe tèmi, kí n kúrò ńbẹ̀ ni. Ṣé rí ọmọkùnrin yìí, ẹ̀yin lójú Elédùmarè ni. Ó ní láti inú oyún ni mo ti yà ẹ́ sọ́tọ̀ wá. Ìrìn àjò ẹ̀ wá sáyé ó ní bá nínú. Ìrìn àjò ẹ̀ wá sáyé ó ní ń ṣe pẹ̀lú àwọn òjíṣẹ́ àná. Ẹgbẹ́ kí ló ń jẹ́ kíláyẹ̀ntì? Gbogbo ẹ̀yin tẹ́ wà tẹ́ sọ pé a fi tọ́mọ ọkùnrin yìí bá ṣubú. Gbogbo yín pátápátá lẹ máa gbóòórùn ara yín. Ẹ lọ kọ ọjọ́ ìní sílẹ̀ fún ohun tẹ́ ẹ ṣe fún yẹn. Generations yín ó máa jìyà nǹkan tẹ́ ẹ ṣe yẹn. Public disgrace tẹ́ fún. Public nǹkan tí kò mọ̀, you turn mo gbé fẹ́ yin ẹ̀yin ìka èèyàn o. Adé sọ pé ọ̀tá ìjọ mímọ́ yóò la erùpẹ̀. Gbogbo yín dẹ̀ kó agbádá. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fi tùràrí. Ó ní tùràrí yẹn, tùràrí tẹ́ ẹ ṣe yẹn kò lè ṣe nǹkankan. Gbogbo àwọn orin tẹ́ ẹ ń kọ yẹn ẹ fi ń jí àwọn spirit burúkú tí àwọn group yẹn tí wọ́n gbé wọbẹ̀ ni. Client láì ṣe pé ẹ ṣí ṣọ́ọ̀bù yahoo. Gbogbo yín pátápátá lè máa san. Ìran yín generations to come ó máa san. Nítorí pé ẹ ti ń bàjàjà yẹn láti inú, ẹ ti ń bàjà níta, ẹ wá pinnu pé ibi tó ń lọ léni yìí ẹ̀yin lẹ fẹ́ kẹ́yin lọ síbẹ̀. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ọlọ́run ló sọ pé kó lọ síbẹ̀, ó wá bí yín nínú, ẹ wá tẹ̀lé lọ síbẹ̀, ẹ dẹ̀ sa iṣẹ́ yẹn while he was just innocent.
He was just free. Tẹ́ bá wo video yẹn dáadáa, ẹ rí pé nígbà tí kíní yẹn tán, he got his senses for a few seconds. He was just, okay, I've done what I'm supposed to do, not knowing that it was more than that. Your generations to come will pay for that video to lọ viral. Mo wá fẹ́ bẹ̀ wá, àwa ọmọ ọjọ́ mímọ́, tí gbogbo wa tá fẹ́ tó jẹ́ pé kò sí nǹkan tí ẹ lè kà sórí kíní ẹ dẹ̀ máa gbé sí live lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kò sí nǹkan kan pẹpẹ kankan mọ́ nínú ìjọ mímọ́. Tó bá yẹ pé nígbà tí àwa tí mo wọ sẹ̀lẹ̀ níjẹta ìjẹrin àná ń bẹ̀ yẹn, tó bá yẹ pé gbogbo ẹ̀ là ń ká sílẹ̀ ni, rí dẹ̀ndẹ̀búlà. Ní respect fúnlé Ọlọ́run. Okay, let ká sọ pé wọ́n ń ṣiṣẹ́ iṣẹ́ ìtúsílẹ̀ fún yàn lọ́wọ́, ìwọ wá ń kó mọ̀ pé nǹkan tí wọ́n tú sílẹ̀ yẹn orí ẹ̀ ló fi ń kó. Òun kó sínú ilé ayé ẹ̀ ni. Nǹkan tọ́pọ̀ yín ò mọ̀ nìyẹn. Something bá ń lọ. Gbogbo nǹkan kan ni kẹ́ máa gbé on live. Ẹ lọ sọ́dọ̀ àwọn akọrin. Ẹ lọ appreciate wọn pẹ̀lú kámẹ́rà yín. Ẹ lọ sí Ẹ̀jẹ̀lẹ̀ Òsínmi corner. Ẹ lọ appreciate wọn pẹ̀lú kámẹ́rà yín. Ẹ ṣe debate fún ẹ fún wọn ní sweet kẹ́ gbé jáde kẹ́ fi praise wọn, but not when a spirit that thing ẹ mọ̀ pé warfare ní nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, that few minutes, less than 5 minutes, ó dẹ̀ bà nǹkan jẹ́. And you, the cameraman, I'm sure you are one of the people used to disgrace this man. Ìwọ tó gbé video yẹn jáde. I'm sure. Listen, you don't know. God's grace and mercy is hanging over this man's spiritual head. Oh, hang by me. Mercy speaks for him at all time. Every second, mercy speaks for him. I don't know him. I don't know parish tó ti lọ ṣe nǹkan. Even got a barry ẹni tó comment lórí kíní mi, mo attack ẹni ẹ pé ṣé tó bá yẹ pé ẹ̀yin ni wọ́n dì mú bẹ́yẹn. But after that, ẹ̀rí ọkàn mi dá mi láre pé go and think about what you are saying. Go and watch that video. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe nǹkan sí máa yẹ mọ nǹkan tẹ́ ṣe o. Ohun tẹ́ ṣe yẹn tẹ́ rò pé ẹ ti ṣe nǹkan ìtìjú sí. It's either you go to him, confess your sin, apologize, and he must pray for you. Well, he will. Because ẹ̀mí tó wà lára ẹ̀, ẹ̀mí tí ò gbọdọ̀ níyàn sínú ni. Iṣẹ́ tá gbélé lọ́wọ́, iṣẹ́ tó ju ọjọ́ orí ẹ̀ lọ àti àbí ọgbọ́n orí ẹ̀ ni. Wọ́n bá ṣe ń gbé wá, kó ṣákàn ti ṣe, kó ti lọ ní ti ẹ̀ ni. That is why he's blessed. Grace and mercy. Ó ń yí orí ẹ̀ báyìí ni. He must forgive you for doing that to him. If not, ó de láéláé pọ́ngbá. Ayé yín ó máa làbàskẹ́ṣì dẹ́ràn keje.
àwọn ọmọ yín wá máa jagun tí wọn ò mọ̀dí. Wọ́n máa ṣiṣẹ́ ìṣẹ́gun, ogun ò ní ṣẹ́. Torí pé kí ni ẹ ti ṣẹ̀sìn ẹni tí kò yẹ kẹ́ ṣẹ̀sìn ẹ̀ ní gbangba. Ẹ wo Wàsíù, ẹ wo ẹ̀dùn ẹ̀sìn ẹ̀ tó ṣú tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀sìn àgbáyé, ẹ̀sìn awọ́rò ni Wàsíù ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Gbogbo ọ̀nà ni wọ́n ti gbà láti pa Aiyé. Gbogbo ọ̀nà ni wọ́n ti gbà láti sọ di oríṣiríṣi nǹkan náà ti sọ lù ú. Ṣùgbọ́n ògo Ọlọ́run dì mú. Ọmọdé ni mi ò, ẹ má bínú. Ní nǹkan bí ọdún méjì mélòó kan sẹ́yìn, méjì, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá sẹ́yìn, wọ́n bá ti parí gbogbo nǹkan tó ń jẹ́rìn àjò ìdílé ayé. Ṣùgbọ́n nítorí pé ẹni má fọwọ́ kàn ni, ó ṣáà ń yí mọ́, ó ń yí mọ́. Àgbélébù Jésù bó ti dùn tó lọ́ṣẹ kan, èmi ti gbàgbé lébù o, má jẹ́ ń dáwó bàbá. Ẹ wá bí mi. I know what I'm talking about. I know what this guy has been going through. Àgbélébù rẹ̀ o, Jésù. Bó ṣe dùn tó lọ́ṣẹ kan, mo gbàgbé lébù yìí o, má jẹ́ ń jẹ̀bi níkẹyìn. My darling brother, you are not perfect in your own little way, but because you refuse to belong to their fraternity, you refuse to belong to their so-called brotherhood. That is why you are still alive today. Hallelujah. Torí wọn mọ̀ wípé ó gbé wá látọ̀run ni. My brother, just hear this small thing from this little girl. You need to go on a retreat of 7 days. A good retreat of 7 days. Ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ìfẹ́ tó ní sí yín àti fún ìmísí ẹ̀ tó wà nílé ayé yín. Orí ọ̀fẹ́ tẹ́ rí gbà. Ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ náà. Ọlọ́run ọba kó ṣèwẹ̀nù mọ́ fún yín, kó tún yín wẹ̀, kó sọ yín dẹni ọ̀tun. Ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn? Ẹ wá ní kí Ọlọ́run kó yà yín yá. Ẹ̀mí àgbèrè panṣágà. Ẹ̀mí gbogbo àwọn jágajàga ṣá. Ẹ̀yin náà háwọ́ díẹ̀. Ẹ háwọ́ díẹ̀. Ẹ túbọ̀ máa ṣe. Ẹ máa give out more. Olóore nù, Pólàbò nù, Oníbùkún nù. Don't be too friendly with your opposite gender. Kí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má lọ lò ó in a more dangerous way, more satanic way to destroy you completely. Make peace with your children, your wife. Have time for them.
and so on and so on and so on and so forth. Ètò kù ọbẹ̀ kì í mì nìkan àgbà. Mo gbé ọ̀gá o Olúwa Ọlọ́run, ẹ̀mí àwọn wòlíì mo gbé yín ga. Ọba ayérayé, àṣìkàn mákù, Maria wúndíá, Michael mímọ́ ajagun ṣẹ́gun òde ọ̀run. Pẹpẹ àkọ́kọ́ nínú ìjọ mímọ́, agogo ìjúbà àkọ́kọ́. Ẹ máa gbé orí mi sókè láti sìn lọ àti ti láéláé o. Ẹ̀yin làpáta ibi ìsádi mi o. Ẹ̀yin làpáta ibi ìsádi èmi Olúwatóyìn. Ẹ̀yin làpáta tí mo kọ́lé mi lé. Tílé náà sì ní wó. Mo gbé yín ga, mo ṣe yín lọ́ba. Mo ṣe yín lọ́ba àwọn ọba. Mo dúpẹ́ fún àánú, mo dúpẹ́ fún oore ọ̀fẹ́. My brother, you need to be extra careful. Ṣùgbọ́n àwọn tó ṣe, wọ́n máa bẹ̀rù wọn ní bùbá o. Please, if you still have the video of this brother on your wall, I'm talking about the video. I did not post the video. I just screenshots and I said justice for altar, for CCC altar. If you have the video, go and delete it. The more tó bá wà ńbẹ̀, the more lẹ́fín ni ara fi máa ní àwọn tó ṣe iṣẹ́ yẹn. Ṣé mi ló yẹ kí n sọ báyìí ṣá? Bó ṣe rí nìyẹn. Jí mátà mímọ́, olórí àwọn wòlíì. Ìmísí ẹ látọ̀run ní orúkọ Jésù Kristi wá fi fún mi lọ́tùn. Ẹ̀yin ọmọ ṣẹlẹ̀, ẹ̀yin àgbà ṣẹlẹ̀, lórí ọ̀rọ̀ kọ́sítọ́mà, kíláyẹ̀ǹtì nínú iṣẹ́ ìránṣẹ́. Olúwa yóò wà pẹ̀lú gbogbo wa. Ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa. Iṣẹ́ ìránṣẹ́ ẹnì kankan wa ò ní bàjẹ́. Ọfà ayé ò ní bà wá o. Páńpẹ́ ayé ò ní mú mi. Ẹ bá mi sọ síbẹ̀ kẹ́ bá mi forúkọ ya yín sí. Pé páńpẹ́ ayé kò ní mú èmi Olúwatóyìn. Táwàkálítù Olúwatóyìn. Ọmọ Éfà forúkọ yẹ síbi tí mo fi Éfà yẹn. Pé páńpẹ́ ayé ò ní mú mi nínú lórí iṣẹ́ ìránṣẹ́. Wọ́n rán máa yìí lọ síbẹ̀ yẹn pé kó lọ officiate ńbẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yìí, ẹ lọ jáwọ́ o. Ẹ lọ jáwọ́ o. Torí bàbá ló jèso àjàrà, ọmọlé yín máa kan tó bá dọ̀la. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún iṣẹ́ ìránṣẹ́ mi. Ọmọ kékeré ni mí, kí ni mo mọ̀? Ayé ò ní dán mi wò. Ẹ̀mí òkùnkùn ò ní dán mi tán. Orí mi kọ̀bẹ̀, àyà mi kọ ìdìdì. Ní orúkọ Jésù Kristi, páńpẹ́ ayé ò ní mẹ́ni kankan wá. You know, something like this happened to a person of mine. Eléyìí ò tiẹ̀ kìí ṣe nǹkan tí ó jẹ́ pé it was recorded. But wọ́n ní wọn bá tiẹ̀ jẹ́ délẹ̀. Ṣùgbọ́n lénìí, Olúwa ń jọba lọ lórí iṣẹ́ ìránṣẹ́. I've met so many people in this fold. Mi ò dẹ̀ kí pẹ́
I don't spend much time to be friend with people. Tí n bá ti parí iṣẹ́ ìránṣẹ́ láàrin èmi pẹ̀lú ẹ̀, kíní kan aṣá ṣẹlẹ̀ ṣá ni. Kò ní jẹ́ jà, kò ní jẹ́ nǹkan kan. Because èrò pọ̀. It will take a very determined person to stay with me for long. If you can't take me as you see me and understand that iṣẹ́ ìránṣẹ́ mi is a vast one, a lè má lò 6 months together. Lórúkọ Jésù, àmín ìyá mi, abiyamọ tòótọ́. Ọlọ́run á mú gbogbo àwọn tó dá páńpẹ́ fún ọmọkùnrin yìí. Act of wickedness, evil from the pit of hell. God bless you. Lórúkọ Jésù Kristi, àánú Ọlọ́run ò ní ṣí kúrò lórí gbogbo wa. Àtẹ̀yin ìyàwó olùṣọ́, àtẹ̀yin olùṣọ́ àti wòlíì àti kìíní. Oyè ló fa gbogbo wàhálà yìí, oyè àti kọ́sítọ́mà. Lórúkọ Jésù, gbogbo ẹni tó bá fi wá ré, Olúwa lóhùn yóò fi ré. Ẹnìkan ti hack account mi ńsìn, ó ti hack forum mi lórí WhatsApp. Lórúkọ Jésù Kristi, ìwọ tó ṣiṣẹ́ yẹn ò ní ṣerú ẹ̀ mọ́. Nítorí gbogbo ohun tó ní pátápátá ló máa dojúrú. Àṣẹ ni. Mi ò kí lọ sínú fọ́rùmù ní fọ́rùmù kí n lọ ṣe more than the necessary. Mi ò lọ sínú fọ́rùmù ní fọ́rùmù kí n wá bó ṣe máa close down. Tí bá rí pé nǹkan tẹ́ ẹ̀ ṣe ń bẹ̀ ó ti ń yàtọ̀ sí nǹkan tí mo bá wá síbẹ̀, I simply opt out. Péjì mi mẹ́ta ni wọ́n ti gbà lórí Facebook ẹ̀. It's all well and good. Mo fi ra ẹ̀mí gígùn àti àlàáfíà fún ilé ayé mi àti fún àwọn ọmọ mi. Tó bá ti rí pé mo ti dé límìtì kan, mo ti wọ 25,000 followers, 15,000 followers, wọ́n á pull it down. It is well. Bí bàbá mi ṣe máa ń sọ, a ní máa ṣiṣẹ́ lọ, má ṣe wá ìsinmi. Kíní yẹn á ti ta mí lára bàjẹ́. Á ti ta mí lára. Mo ní mi ò ṣe kíní mọ́. Èyí tó sọ pé ò ṣe yẹn, mo ti bẹ́ yọ yẹn kúrò. Ṣùgbọ́n máa ṣiṣẹ́ lọ, má ṣe wá ìsinmi. Lórúkọ Jésù Kristi, iṣẹ́ ìránṣẹ́ gbogbo wa pátápátá ò ní bàjẹ́. Àti jẹ àti mu kò ní wọ́n ẹnì kankan wa. Ẹni tí àwọn ọ̀kà bá rò pé bóyá àwọn ti lọ fẹ̀yìn ẹ̀ tí àwọn ti gbé lọ sí aṣálẹ̀. Nínú òfin, nínú ọ̀la lọmọ Pándọ̀rọ̀ ń dàgbà. Ibikíbi yòówù kan lè gbé transfer yín lọ. Aláàánú á dìde. Ẹ̀rí jẹ, ẹ̀rí mu, ẹ̀rí náà, ẹ̀rí lò. Lórúkọ Jésù. I appreciate Jehovah Almighty for having you all in my life.
I love you for your support. Yeah, wọ́n hack WhatsApp forum me, but it is well. Enough. Me gbọ́dọ̀ bínú. I give glory to Jehovah Almighty. Hallelujah. Thank you all very much. Have a lovely, lovely. It's been in Sunday already. Lovely week. Lola, tomorrow is because I'm on holiday, so something happened at Osun Osogbo. A lie was told, and I will come out to set the record straight tomorrow. You know, mo hate pé kẹ́ẹ̀kan dédé jókòó síbì kan kẹ́ẹ̀dẹ̀ wá láti fẹnu bà nǹkan jẹ́ bá téèyàn jẹ́. No, ẹ jẹ́ ká máa ṣọ́ra. A lè sùn ká má jí. Tẹ́lẹ̀ mi bá gbà ńkọ́. Kí la fẹ́ wí, kí la fẹ́ sọ. Lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ ya àwọn kan mí kanlẹ̀. Ẹ wò, ẹ jẹ́ kí n súré ka nǹkan kan fún wa. Where is this thing? Where is this thing? Nigeria news. Okay. No, it's in my Nigeria update. I think. Minister kan kú. Minister kan kú. Ṣé bí báyìí ni ṣá? Ẹ mọ nǹkan tó pa minister. Ah, this is it. Look, upon billions and billions, Tony. Let me read it to you for you to know that this life. Nigeria happened to Senator Kontagora. This happened to Senator Kontagora. But who is the next person? When we are talking about taking care of the country, give us minimum health, care. Listen, you will be shocked. Ẹ mọ̀ pé nǹkan tí mò ń sọ. Ojú tí owó níbí báyìí. Ojú ṣe kí ni? Ojú tí owó. When was it? This morning. Yeah. This morning, I received the news of Senator Ibrahim Musa Katangora's death with a heavy heart. Not just because he died, but how he died. Allah ya Isa Darhama. Going through multiple reports to confirm the incidents. This is the person that sent out this report, okay? I found out that the former senator was denied a critical life-saving surgery at a private hospital in Abuja because he could not immediately pay the remaining $15,000, meaning 25 million naira of his bill. He had already deposited half, but the hospital allegedly refused to proceed until the full balance was paid, which is what we face every day. Why paperwork, bank alerts, and bureaucracy move at their own pace? His soul departed. Let that sink.
in. A Nigerian senator died, not because there was no cure, not because there were no doctors, but because there was no payment. Innocent ones die every day because of ordinary hospital card. We are talking about millions here because of common 10,000 naira. Many die. Free gift. Sherry Bolon Shinkwe. Ojuti owo. 15,000 operation will not fetch to warranty $15,000. Now we are not spending naira in Nigeria, we spend dollars. 23 million naira equivalents. It shook me because I've lived a version of that pain. This wasn't just another headline. It triggered something deep within me. A bitter memory I rather have forgotten. When my wife was pregnant, this person is telling his story here. When my wife was pregnant, we registered at the Federal Medical Center. As expected, we were made to pay upfront, not just for antenatal care, but for tests, blood, and even delivery in advance. Mommy D! Mommy D! How are you, ma'am? Shangbadu, Nigeria. God bless you. Ìyàwó ní many o. For delivery must be paid in advance. All to be provided months later. You see what is going on in our country, my beloved country, my God's own country, which the wicked ones, they've turned to pit of hell for people to live in. Unfortunately, complications arose and she had to deliver elsewhere. We requested a refund for the unused services. The hospital refused. No explanation, no apology. They took money for services never rendered and left us in silence. It happens to everybody. And now this, a senator denied of surgery and left to die for the same reason. Money before medicine. You people that are ranting and complaining, you are all fools. La vengeance est un plat qui se mange froid. Vengeance is a delicacy meal which must be consumed very, very cold. That is where what you've turned Nigeria to. Now you are weeping, you are crying because it has hit you. Hallelujah. Let me ask you, dear reader, it might be me. Can you believe that in 2025, in Nigeria's hospital, a former senator was allowed to die over a medical bill? Who cares? Can you imagine the fate of an ordinary citizen with no title, no connections, no cameras to record their pains? I do. Can we continue pretending we are a functioning nation
When even the powerful now fall to the very rot they have created, so be it. La vengeance est un plat qui se mange froid. They cook it, they must taste it. This isn't just a tragedy, it's a national indictment. Senator Katangura's death is not only heartbreaking. If I could break it out, it is a mirror held to our faces. It reflects a healthcare system that is brutal, broken, and built on greed. You, èyí tẹ́ fẹ́ bà life ọmọkùnrin yìí jẹ́, ṣé tẹ́ bá bà life ẹ̀ jẹ́, tó bá yẹ kó lọ́run gbà yín láyè, ẹ wá kígbe victory àbí ọmọ yín àjẹsọ́nà bá beast ìyá. Àìmọye yín nìyà dẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́. Sickness tí ò gbóògùn ló ṣe ọ̀pọ̀ nínú yín. Ọ̀tọ̀ ní tẹ́ fi ń sùn, ọ̀tọ̀ ní tẹ́ fi ń jí, ọ̀tọ̀ ní tẹ́ fi ń jẹun, ọ̀tọ̀ ní tẹ́ fi ń yàgbẹ́, ọ̀tọ̀ ní tẹ́ fi ń tọ̀. Bless you. Ọ̀tọ̀ ní tẹ́ fi ń tọ̀ níbi tí ilé ayé yín tó bàjẹ́ dé, ẹ̀yin àgbàsẹ̀lẹ̀. Ìka yín is raised to power 20. Why do you want to get rid of? Ẹni t'Ọlọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú ìjà sí? Olúwa ní touch not my anointed and do my prophet no harm. Is the case of this guy. Gbogbo orí ẹ̀ báyìí, àánú àti orí ọ̀fẹ́ ni bó ṣe ń yíre. Àánú orí ọ̀fẹ́, àánú orí ọ̀fẹ́, àánú orí ọ̀fẹ́ Olúwa bó ṣe ń yíre. Ẹ máa kú té lórí ọ̀rọ̀ ẹ̀. Hallelujah. God bless you. Join me tomorrow evening on the truth about Ọ̀ṣun Òṣogbo. Irọ́ tẹ́ pa. Ó ṣe jẹ́ pé kò sí nǹkan kan tó máa jáde lẹ́nu ọmọ Nàìjíríà báyìí. Ẹ ṣá fẹ́ fi ṣe cruise. I pity una. My brother, you are free to call me if you want us to talk. +32 488 707. Don't just message me and say hallelujah, it's me. As hallelujah, you said I should call you without introducing yourself. You will dagba síbẹ̀, or I block you, or I put you in archive. God bless me. God bless you. I love you with the love of Christ. I remain your host, Oluwatoyin Lady Evangelist that has no front. Today is 19th of August 2025. And the time here is 9:30. Your area. Your area, Timubawa. God bless you. I'm plenty sign out.